kí ojú dúdú kó má pa wá ní Áfíríkà ní tí ó kàn báyìí. Nígbà tí mo rí tó wà ní fọ́nrán yìí, ó kọ́kọ́ jẹ́ ohun kàyéfì fún mi, torí mi ò lérò pé èyíkéyìí orílẹ̀-èdè kan lórí ilẹ̀ adúláwọ̀ lè gbérú fọ́nrán báyìí tàbí irú àwòrán táwọn wò jáde. Tí mo ṣe kọ́kọ́ mọ̀ ni pé tí irú ohun báyìí tí ó bá jáde láti èyíkéyìí ọmọ ogun lórí orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀, yóò jẹ́ pé pẹ̀lú ìmọ̀ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ilẹ̀ wọn ni. Ó sì dá mi lójú pé àti ìgbọ́rọ̀ kankan láti ẹnu ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti orílẹ̀-èdè Uganda lórí ẹni tí àwọn olùfọ́nrán yìí. Torí ẹni tó yẹ kó máa jọ mí lójú ni pé ẹni tó kó sínú àti ohun tó so mọ́ ó ju tí ó wà nínú ohun àrífọ́nrán àbí àwòrán tí àwọn wò yìí lọ. Ó jù lọ. Ìbẹ̀rù ogun la máa ń mọ̀, kò sẹ́ni tó mọ̀ òpin ẹ̀. Ṣé nígbà tí olórí ọmọ ogun orílẹ̀-èdè Uganda fi wọ́rọ̀ báyìí léde, ṣé kò tún máa kógun wá bá wọn lù wọ́n? Mélòó ní Uganda? Áfíríkà tó jẹ́ pé tiwa gan bẹ lára wa tá àti ìròyìn yanjú náà tún lọ ṣàyanjú rẹ̀ sí tó tó báyìí. Ṣé rí ohun kankan wà tó yẹ kò yé ọ̀pọ̀lọpọ̀, òun ni pé nígbà tí a bá ti rí pé ogun bá ti wà láàrin orílẹ̀-èdè kan sí kejì lágbàáyé, òfin tí ó ń rí sí mímójútó ọ̀rọ̀ ogun, torí nígbà míì kò ṣeé mọ́ wáyé àbí ohun tí a lè dènà nígbà míì lógun, àgàgà jùlọ lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè tí ó wà káàkiri àgbáyé. Àmọ́ nígbà tó gun bá wáyé, àwọn kankan wà tí àwọn ikọ̀ àti ikọ̀ kíní àti ikọ̀ kejì láti rí báwọn mójútó nípa pé wọn ò ní ṣe àwọn tí ó jẹun tí ó mú wọn tasẹ̀ àgẹ̀rẹ̀ bọ́ sí ohun tí ó pa àwọn ènìyàn lára tàbí àwọn tí wọ́n pa nínú ogun pa. Nínú ẹ̀ láti rí báńkì ní humanitarian law, eléyìí tí àjọ tí ó ń rí sí ṣíṣe ìtọ́jú àti ṣe ohun tí ó máa yédẹrùn fún àwọn ènìyàn tí ogun ká mọ́ tàbí nígbà ogun, èyí tá à ń pè ní International Community of the Red Cross Society, àtàwọn míì tí wọ́n tún jọ wọ́n, tí wọ́n ti rí wípé wọ́n mú àwọn orílẹ̀-èdè ní pápá àti ní dandan láti ṣe lọ́nà àti wípé ogun ò kó àwọn ènìyàn tí wọn ò mọ kankan àbí tí wọn ò dá sí ogun. Ṣùgbọ́n nínú tí ó lè mú kí orílẹ̀-èdè tí kò kópa, kò lọ sójú ogun, kò yìnbọn, kò bá wọn jagun, àmọ́ ó fi àwọn ọ̀rọ̀ léde tí ó ń fi túmọ̀ sí wípé ó wà pẹ̀lú ikọ̀ kan nínú àwọn ọkọ̀ tí wọ́n ń bára wọn jà àbí tí wọ́n ja ogun. Ó ti jẹ́ kí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ó jẹ́ ibi pàtàkì fún orílẹ̀-èdè eléyìí tí wọ́n ń sọ̀rọ̀ tako láti kọlù. Bẹ́ẹ̀ ni, ìdáhùn ní gbígbógun ìyẹ́ hostility lábẹ́ òfin tí ó rí sí ṣíṣe àmójútó ọ̀rọ̀ ogun lágbàáyé, àwọn eléyìí tí wọ́n ti ṣe, àrí Geneva Convention, àrí International Humanitarian Law ti àjọ tí ó mójútó ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọn kò kópa nínú ogun, ìyẹn International Community of Red Cross Society àtàwọn míì bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ wo ti olórí ọmọ ogun ní ilẹ̀ Uganda fi síta yìí, ó ti sọ Uganda di ibi pàtàkì fún orílẹ̀-èdè Iran láti kọlù, tó túmọ̀ sí pé wọ́n ti dá sógun bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ti ọ̀nà tààrà, táǹpẹ̀ ní indirect participation in hostility lábẹ́ òfin tí ó ń rí sí ọ̀rọ̀ ogun ní àgbáyé. Direct participation yẹ kíkópa gan ní ti pa á ní ti sàn-án gangan ni kéèyàn bọ́ sógun kó yin àdó olóró kó yin ìbọn, àmọ́ kéèyàn máa fi ọ̀rọ̀ léde tí ó fi ń túmọ̀ sí pé ó faramọ́ tàbí ó ní tóun náà lè ṣe láti fi ìpalára kan orílẹ̀-èdè àbí ohun tí ẹni tí ó ń jagun náà ti sọ orílẹ̀-èdè tí ó bá ṣe irú kan báyìí di ire pàtàkì fún ìkọlù nígbà ogun. Ẹ ṣeun.